this morning that people should call, they should report me. Just do me a favor. Don't just call. Come physically to my apartment. Anytime I share one, Tibuki Maron lo se won le ma poju. Come to my house. Ibi tí mò ń gbé. Ẹ lọ wá information ke wá síbi tí mò ń gbé gangan. Appear physically. Ẹ tó mọ̀ pé Bukky máa rán yín ní ẹ̀wọ̀n. Thank God pé ìlú tí mo gbé, tí mo wà, ó ní ọba, ó ní joyè. Joseph Aloba, níbi tí a dé yìí. Níbi tá a dé, ṣó ń gbọ́ yìí. Anything breakable, we are going to break it. Níbi tá a dé yìí. The same blogger tó pé ìyá ọmọ ẹ̀ ní aṣẹ́wó, the same blogger yẹn ló lọ lò. The same blogger tó pé àdúrà ló lè tó ná fẹ́ ju táyà sàdúrà lọ́rùn. The same blogger yẹn ló ń back up àbí. Ó tún wá fẹ́ kàn subject Blessing sí dragging. Ó tún wá lọ mention Blessing lórúkọ lọ́dọ̀ that same blogger. Pé Blessing wà náà àwọn tó sọ fún ẹ pé ẹ̀gbọ́n òun sọ fún òun pé ń bá Wumi sùn. Ó tún fẹ́ káwọn èèyàn wọ́n ti ń drag àdúrà, wọ́n ti ń drag ìyá Mohbad, wọ́n ń drag Darosha. Jẹ́ kẹ́mi face àbúrò tèmi, at this point kó lórí dorí ẹ̀ mú. Àbúrò mi àti Liam ọmọ kan ṣoṣo tó mú ẹ fi sílẹ̀. Ó pọ̀ ńlẹ̀ bàjẹ́ Josie. Lọ ní kí Wumi sọ fún nǹkan tó fà tó fi mí ṣeré ni pé ó mọ̀ mí tẹ́lẹ̀. Tó bá yẹ pé mi wà nù láìfu ọmọ ẹni, ọmọ ẹ ò ní kúkú tó kú yẹn. Wọn ò ní búlì ọmọ ẹ bó ṣe kú yẹn. Ó pọ̀ lẹ̀, mi ní small size ńlẹ̀ o. Size ọgbà mi ó bẹ̀rẹ̀ láti medium. Tó bá bẹ̀rẹ̀ fún small size, I no get small size. My ọgbà start from medium, large, extra large, XL, XXXL, LL times 3 times 1. Bí ọgbà mi ṣe wà lẹ́nìyẹn. Ní kí Wumi sọ fún ẹ, Wumi máa sọ fún ẹ. Ó pọ̀ ńlẹ̀ yẹ́yẹ́. Tó bá yẹ pé mi mọ̀ pé wọ́n búlì ọmọ ẹ, mo ti sọ fún yín pé àgbàlagbà ló tọ́ mi kí n gbọ́ hip hop. Tó bá yẹ pé mi máa ń gbọ́ hip hop ni, wàláì ọmọ ẹ ò ní kú bó ṣe kú yẹn. Wàláì wọn ní búlì ọmọ ẹ bó ṣe búlì ọmọ yẹn. Because me I get mouth where I fit defend your son. Ó kú, ojoya tó kú má kú àmọ̀nà ọ̀run má lọ. Ó gbélé ayé wọn lọ ọmọ ẹ kiri. The same ọmọ tó fèsì bọn. Tony, shoot me. Mama, get down. Let me open this for you and go back upstairs. Yeah, go back upstairs. Tony, shoot me. Shoot me. Tó bá yẹ pé ti kú ńgbà yẹn. Ṣọmọ kẹ́kọ̀ọ́ tí bímọ fọ́mọ ẹ̀ ńgbà yẹn. Ọ̀tá Wumi ò bá ti kú ńgbà yẹn. Ṣọmọ kọ́mọ ẹ̀gọ́ tí ẹ̀ ní lọ́mọ láyé ká ní bó ṣe máa ń yìn kọ́nà ṣe mistakenly yìnbọn fún Wumi ńgbà yẹn. Ọmọ ẹ̀ máa kú kò ní lọ́mọ láyé ni. Bọ́ Ọlọ́run ò kó sọ́lọ́pàá yẹn lọ́kàn. Kó yìnbọn fún Wumi ńgbà yẹn. Ó wá ọmọ kan ṣoṣo tó filẹ̀ fún wa. A sọ pé a ṣe DNA under the constitution. You have no right. Jẹ́ kó máa yí ẹ. Tó bá ṣe bàlà bulubulu bàlà. O ní right. Ṣé you dey crazy ni? O ní right. But torí one thing or the other, tó bá dẹ̀ Wumi ni o, èmi go ní right láti sọ fún pé kó gbọ́mọ ẹ lẹ̀. Ṣé person go come meet me now say make I do my pikin DNA? Ṣé you wan pie ni? But tó bá Wumi lè ṣe, o máa ní kọ́tọ̀dà. Wàá kọ́kọ́ ṣe ti Mohbad àti tiẹ̀. Tó bá wá ṣe yẹn tán, àwa ṣe ti Liam àti Mohbad. Tá bá ṣe yẹn, season film ni o, ogun gan. Ẹ̀yin máa ṣe wèrè yín Naija mi go dúró ńbí. Gbogbo offices tó yẹ kí n wọ̀ ni mo ń wọ̀. Ẹ wò pé mo kàn dédé jáde ni. Kí tó bẹ̀rẹ̀ sí ní jáde mo ti wọ̀ gbogbo bí tó yẹ kí n wọ̀. Mo ti ẹ̀ jẹ́rìí àwọn lawyers Naija. Lọ gba court order yẹn kan wá deny Liam of his rights, of his constitutional rights kan gbé lé ẹ lọ́wọ́. Kọ́ ni kò lọ ṣe DNA Liam. Bóyá spam ẹ ló di Liam.
olófo ṣé mọ̀ pé Àyìnlá Ọmọwúrà ti kù ẹ́ ó ti kì ẹ́ kó tó kú Àyìnlá Ọmọwúrà ti kì ẹ́ kó tó kú olófo ọmọ ẹ̀yìn Ṣẹ̀fí Àlàwó kí ló ṣe náà ti bà ẹ́ jẹ́ àwọn ọmọ yẹn ló bà ẹ́ jẹ́ náà kó tó ké bí egbére báyìí wọ́n ti gbé bisikíìtì lé ẹ lọ́wọ́ tó bá ti ń rìn báyìí wọ́n ti gbé súwìtì lé ẹ lọ́wọ́ ó wá bà ẹ́ jẹ́ dúró gan ṣé wọ́n gan ló gba Liam ó dà pé wọ́n ló gba Liam lábúrò àtìgbà tó ti bí Liam báyìí no that's enough you have two gummies already mama that's enough go take what is it called go and take chips no more gummies yeah take chips àtìgbà tó ti bí Liam ló ìṣòro ti dé báyìí tó ti bímọ lé ẹ ṣé ọmọ kéwọ ni Wùnmí bímọ lé ọmọ tó kéré jù nù fámìlì yín ló yẹ kí Wùnmí bímọ lé bọ ìwọ ni Wùnmí bímọ lé ó ti mọ̀ pé tó bá ké ò ní rí sweet gbà mọ́ tó bá ti ké ò ní rí bisikíìtì gbà mọ́ tó bá ké ò ní ráwọn nǹkan tó yẹ kó gbà mọ́ ṣe bó ti mọ̀ bẹ́ẹ̀ so at this point ṣó ń gbọ́ at this point Josie wàá fẹ́ la ó ń pariwo wọ́n ń fọ́ọ̀kì Wùnmí jẹ́ ká sọ ya antibiotics tí Wùnmí lò nínú ilé ọmọ ẹ jẹ́ ká sọ ya infection tí Wùnmí treat nínú ilé ọmọ ẹ ṣe bá dákẹ́ àsọ̀rọ̀ antibiotics tó ń lò lọ tó ń lò bọ̀ nínú ilé ọmọ ẹ ṣé ká sọ infection tó ń treat bọ̀ nínú ilé ọmọ ẹ ṣé ká bẹ̀rẹ̀ sí ní gbé wọn síta ká bẹ̀rẹ̀ sí ní sọ kò ní dáa fún ẹ Josie ṣé mọ̀ kéwọ́ ìwọ ló jẹ́ ká débi tá a dé yìí àbọ̀ mọ̀ kéwọ́ ló jẹ́ ká bára wa níbi tá a dé yìí okay Bukky Jesse orúkọ tó níkọ́ gbé mi síta oníkọ́ pé bíbi tó ń pè gbogbo ẹ̀yin tó ní kẹ́ pè pátápátá tẹ́ bá pè kò ní dáa fún yín tí ẹ bá ti pè kò ní dáa fún yín ẹ ní ṣoríire mi ò wá fẹ́ kẹ́ pè lásán o come physical appear in physical come to my address kẹ́ tó mọ̀ pé ẹ máa ṣí ẹ̀wọ̀n tẹ́ bá ṣà ti ń bọ̀ o ẹ pọ̀ wá èèyàn kan ṣoko máa wá ẹ pọ̀ kẹ́ wá bá mi ládírẹ́sì mi ṣóyè yín ẹni mò ń obstruct justice ẹni kìíní kan why are you so daft why are you people so daft ṣé báwọn ìjọba ṣe ń ronú nìyẹn ni ṣé bí àwọn ìjọba ti wá ń bí o ṣé bó ṣe ń ronú nìyẹn there is a slogan here if you see something say something ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà if you see something you say something and it's not about that this person is my relative ọmọ yẹn jáde ó sunkún jáde pé tẹ́ bá pa òun ẹ má pa ọmọ òun ẹ sọ pé ó ń ké the same way bẹ́ẹ̀ ṣe sọ pé ọkọ ẹ̀ ń parọ́ náà lélẹ̀ tọmọ yẹn fi kú tó bá pè mí wà ń bẹ̀ ẹbí náà ó pọ̀ ńlẹ̀ dáadáa Instablog Naija ìwọ tó wà behind the Instablog Naija yẹn tí aláyé bá ní kó dá fún ẹ ẹni tó ní ọ̀run ò ní jẹ́ kó dá fún ẹ ó máa fọwọ́ ẹ gbé ọmọ sí kó tó kú mo gbọ́ pé wọ́n ngbà tí Mohbad ń ké síta ó pẹ̀lú ẹni tó publish ẹ̀ pé irọ́ ló ń pa Mohbad tún fi kọrin nínú lyrics ẹ̀ pé Instablog Naija gan sọ pé òun pa irọ́ Instablog Naija gbogbo oríire tó kù oríire tó ti ṣe tó bá jáde láyé àwọn ọmọ ẹ máa lù gbàjò ni oríire tó bá tún wá kù kó ṣe játijàti rédèrèdè ló máa jẹ́ nígbẹ̀yìn ayé ẹ̀ for the fact that ọmọ yẹn pariwo síta platform ẹ ni pé kó má dá lóhùn tó manipulate nǹkan tó sọ tá fi bára wa níbi tá bá wa wà yìí ó tún wá dé lẹ́yìn ó tún wá ń ṣorí burúkú ní ear infection tó o bá mú family member tó sọ fún ẹ pé ear infection ló pa Mohbad jáde ó máa ráre kú ni CEO tó wà behind Instablog Naija játijàti rédèrèdè ló máa jẹ́ tiẹ̀ játijàti rédèrèdè ló máa jẹ́ tiẹ̀ Instablog Naija mi tí jẹ ata mi tí jẹ po ta lálẹ́ bá ní kó dá fún ẹ kò ní jẹ́ ẹni tó lọ́run ò ní jẹ́ kó dá fún ẹ òkú ọ̀run wá nú ẹ̀ ń pàṣán òkú ọ̀run máa ṣe ṣìkàṣìkà òkú ọ̀run á ṣe bó ṣe ń ṣojú ńgbà tó ń ké síta
on platform ẹ lọ ti sọ pé kó má dá lóhùn. Ó dẹ̀ kọnu lyrics ẹ̀, ó ní Instablog gan sọ pé òun pa irọ́. Òkú ọ̀run máa fìyà jẹ. Àwọn ò sọ pé àṣẹ DNA o, mo tún sọ, a sọ pé àṣẹ lọ gba nǹkan tó yẹ kó gbà wá, then a lọ ṣe ibi tó yẹ ká ti ṣe. Àwa dẹ̀ kọ́ la máa sọ result fún yín, àwọn ìjọba under the law tó bá ṣe yẹ kán ṣe wọ́n á ṣe. Ojú àwa ti every one of you yín. Bukky Jesse, ìyá onírú. Òun wẹ́ ní kúnra ni. Òun wẹ́ ní kúnra. Ó fẹ́ kí n support ẹ, mi dẹ̀ lè support ẹ. Èmi àti ẹ ò ní conversation rárá. Èmi àti ẹ a ní conversation on camera and behind camera. Èmi àti ẹ ò ní. But ó wá parọ́ mọ́ mi, kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kí n má gbé family Bukky Jesse síta yẹn o. Ṣé mo ye picture family mi tó ti gbé jáde? Ó gbé tèmi, ó gbé ti mọ́mì mi, ó gbé ti Liam, ó gbé ti bàbá Wumi. Ó wá lọ sí family house ní Ẹ̀pẹ́, ó lọ ṣe research. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó sọ̀rọ̀ nípa great grandma mi, ó sọ̀rọ̀ nípa grandma mi, ó sọ̀rọ̀ nípa great grandpa mi. Ó tún wá kúrò ńbẹ̀, ó tún wá sọ̀rọ̀ tàwọn paternal side mi, ó tún gbé wá. At this point, anybody tí pọ́npọ́ bá gbà kó faragba ni ọmọ sàn yín ló kó pọ́npọ́ bá yín. Monica Osim, you are saying you are not related to Bukky Jesse. Are you not her brother, sister-in-law? Àkọ́bí ìyá ẹ̀, ṣé ìyàwó àkọ́bí ìyá ẹ̀ kọ́ ni wọ ni? So, ó dé bólúgbọ́n, olúgbọ́n mú mọ́ra ni. Ó dé bárẹ̀sà, ó mú mọ́ra. Ó dẹ̀ dé bọ̀rọ̀ ọ̀gùn ilé ìlà, ó mú mọ́ra. Tí Bukky Jesse dé bá yín nìyẹn. Ẹ̀sọ̀fà alájà ò kó lọ máa jà rẹ̀ so. Kí bàbá ọmọ aláìgbọràn lọ tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́. Kálájà yín lọ má jà èso. Kí ìyá ọmọ aláìgbọràn kó lọ mú ọmọ àìgbọràn èso tèmi Tiwa ló máa fi pìtàn. Tiwa ló máa fi pìtàn. Àti dákẹ́ fún we have been quiet for the past 7 months. Tí n bá wá ń bá àbúrò mi jà, máa ranjú mi kalẹ̀ báyìí kó bá mi pa. Ṣé máa ranjú kalẹ̀ kó bá mi pa? Ìjọ tí wọ́n gbé show jáde tó dárúkọ gbogbo family member mi, ó ti bà ẹbí jẹ́. Tó bá mọ̀, ó ti bà family jẹ́, ó ti forí family gbára wọn as we are talking. As I'm talking right now, ó ti mú orí family tó ń tò tẹ́lẹ̀, ó ti pín gbogbo wọn. Ẹ wá ń sọ pé kí n má gbé family ẹ̀ síta. Màá gbé síta monokai. And you can come for me. I dey can pay I full ground. I dey can pay I full ground. I'm not saying you should not seek justice. I'm not saying you should not talk about justice. Don't bully Wumi. Don't bully Liam. You have no right to bully Wumi. You have no right to bully Liam. You have no right to bully Mohbad and Adura and Darosha. Kò sẹ́ni tó fún ẹ ní authorization yẹn. You are not authorized to do that. Get that in your fucking skull. Stop the bully. I am kicking against the bully of a widow. I'm kicking against the bully of a minor. I'm kicking against the bully of a grieving mother. Grieving relatives. Their relative is still lying down there in the cold. He is not yet buried. They have a lot to deal with. So don't add to it. You can talk about justice. You can talk about his death. Kokomi. But don't bully them to death. The case is still in court. Jẹ́ kí adájọ́ ṣe ìdájọ́. Don't bully them. I'm kicking against bully. So you now wrote, you look at what you put down. Look at what you put out there. You said they should go and call. They should call them and tell them. So they are so dumb like your father Gilbert. Ọpọlọ wọn yòrò bí ọpọlọ Gilbert nínú kòtò. Wọ́n ní go through due process.
Kán tó wá kó handcuff sí Gilbert lọ́wọ́. Àwọn ogun ọ̀run kú ti kó handcuff sí Gilbert lọ́wọ́ níbi tó wà ńbẹ̀. Wọ́n ti sọ fún mi. Àwọn ogun ọ̀run ti sọ fún mi lóru mọ́jú. Wọ́n ní kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere, kú iṣẹ́ takuntakun tó ń ṣe. Gilbert àti wọ́n gbéran Gilbert wá wò mí báyìí, mo rí tó de ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ lọ́wọ́. Ìyá rẹ̀ mi wà níbi tó ti ń ké, ẹ jọ̀ọ́. Ìyá rẹ̀ mi wà níbi tó ń ké lọ́wọ́ nu kòtò. Orí ìkúnlẹ̀ gan lọ́dá ìyá rẹ̀ mi sí pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́. Gilbert ó ti rí jàtìjàtì rédèrèdè lórí nígbà tó gbérun ẹ̀ wá fún mi lóru mọ́jú lẹ́nu. Lórí burúkú. So ìwọ ò lè gba nǹkan tó ń dish, Bukky, o ò lè gba nǹkan tó ń dish out, o ò lè gbà. Ọjọ́ mélòó mo sì jáde fún ẹ tó ti fẹ́ ya wèrè sí gbòòrò. Aláyé, calm down now. Calm down, ó pọ̀ ńlẹ̀, mo ń bẹ mú step by step ni. Lọ bí Wumi. Ó pọ̀ lẹ̀ bọ́ mi ní small size. Mi ní. Mo ní medium. Mo ní large, extra large. Bẹ́ẹ̀ times 3 times 4 kò yí ẹ. Tó bá ṣe fẹ́ ni kò order, ó tún lè pre-order gan. Màá dẹ̀ ṣe delivery fún ẹ to your doorstep. For the past 7 months, you've been bullying this girl. She came out again, crying. She's not even saying, don't kill me. She said, you can kill me, but don't kill my son. You now think I'll be quiet? Gbogbo ẹni tó bá sọ pé bí mo ṣe gbèjà búrò mi yìí kò dá. Ogun láká yí ọ̀ṣìmọ̀lẹ̀. Olómi lè fẹ́ jẹ̀wẹ̀, oláṣẹ́ lè fi mọ̀ kí mọ̀ bóra ló máa fẹ́ jẹ ìwẹ̀ tọmọtọmọ. Ẹ gbà yẹn. Ṣó lórí burúkú ni ẹni. Ṣó mọ̀ pé bí Gilbert ṣe dasẹ̀ lẹ́rú nìyẹn. Bí Gilbert ṣe dasẹ̀ lẹ́rú nìyẹn tó kówó sẹ̀lẹ̀ jẹ. Ṣó mọ̀ kàn gbé Gilbert lọ sẹ́wọ̀n. Ṣé mo kàn gbé Gilbert lọ sẹ́wọ̀n nígbà tó kówó sẹ̀lẹ̀ jẹ. Bí ó ṣe dasẹ̀ lẹ́rú rẹ̀ ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run bá wa mú sọ́dọ̀. Ọlọ́run bá wa mú sọ́dọ̀ tó jẹ́ pé ká ní Gilbert lẹ́mìí gígùn jù bẹ́ẹ̀ lọ ni. Ọlọ́run jẹ́ ká bóyá nìkan tó máa jẹ́ sẹ̀lẹ̀ sí àmàwà lẹ́ni mọ́. Olórí burúkú aláyé bàjẹ́. The worst you can do, come after me. Wo, máa bẹ́ẹ̀ náà tán bí owó. Bukky Jesse, máa bẹ́ẹ̀ náà tán bí owó. Máa bẹ́ẹ̀ fọ́ bí aṣọ tẹ́rù. Ṣọmọ tẹ́rù. Máa bẹ́ẹ̀ fọ́ bí tẹ́rù. Máa bẹ́ẹ̀ náà tán bí owó. Ó dé bá Wùmí lẹ́ni, ó lè dé bá mi lọ́la. Àbúrò ní kàn wá tọmọtọmọ. Mo máa bẹ́ẹ̀ náà tán bí owó. Àtijọ́ tẹ́sẹ̀ wo mi wá tó bá ṣe ń jáde màmá jáde fún ẹ. Josie, òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bábọ̀ bẹ̀ o. Òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bábọ̀ bẹ̀ o. Òṣì ló ń ṣe Josie, òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bábọ̀ bẹ̀ o. Òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bábọ̀ bẹ̀ o. Òṣì ló ń ṣe. Àánú ẹ ló ṣe mí. Àánú ẹ ló ṣe mí o, ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn pé kó o bíbèjì kó tó bóra Josie alọ́ba. Ṣé wọn kí wọ́n ló kó gbogbo eléyìí lẹ̀? Àtẹ̀yìn olórí burúkú tẹ̀ ń sọ pé mi mo kọ́kọ́ jáde. Ìyá Lọ́ládé ló kọ́kọ́ jáde níbi tó ti lọ sin Mohbad. Ìyá Lọ́ládé ló kọ́kọ́ jáde. Ìgbà tó wá sin Mohbad tán, ibi tí Ìyá Lọ́ládé ti jáde ń burial site. Mo ti wá ń bí mọ́kẹ́, mọ́mí talẹ́ni yìí. Talẹ́ni, who is this woman? Ni mọ́mí ní boyfriend, girlfriend Josie ni o. Girlfriend Josie ni o. Wọ́n á ní girlfriend. Kí ló wá kan girlfriend tó ń gbé tó sọ pé kán wo ibi tí ìyàwó ẹ̀ bá dé. Josie tún wá délé. Josie tún wá ṣe interview. Tẹ́ ẹ bá rántí, ẹ padà lọ wo fídíò yẹn. Sí ìgbà tẹ́mi jáde lọ́dọ̀ Bridget, Mọ́mí Sọ́mà, ẹ lọ wo time frame yẹn. Ẹ lọ wo time frame ti Ìyá Lọ́ládé, ẹ wá wo time frame Josie. What do you need? Can you go back upstairs, please? I'll be done shortly, okay? Go back upstairs. I don't want you guys down here. Go. What do you want? Do you want to pick something up? Yeah. What do you want to pick? Gummy. No more gummy. You guys have had a lot of gummy today. Go and take chips. So, tó ṣe wá jáde. Tó bá yẹ pé àti ẹ̀ mọ̀ pé a máa bára wa níbi tá bára. Kí ló dé? What is it? You want DNA? Go get court order. Àlàyé. Ṣé wọ́n bá mi DNA? Ọlọ́gọ̀ skibidi. Ọlọ́gọ̀ bí ọ̀gọ̀ skibidi.
táwọn ọmọ mi máa ń wò ṣé wọ́n bá mi dì ẹ́ ni ṣé wọ́n ń dì ẹ́ ni ó dẹ̀ ń ṣẹlẹ́yà mọ́léyà ó ń ṣòṣì bẹ̀rin aṣẹ́wó ìwọ jáde lọ́dọ̀ Bukky Jesse ó ní tìjú wé ní tìjú wé ní rórì rárá jòsì wé ní tìjú wé ní rórì Bukky Jesse tó gbàdúrà jáde pólè ni Bukky Jesse tó bú ìyàwó ẹ Bukky Jesse tó ń drag àwọn ọmọ ẹ o tún wá jáde lọ́dọ̀ that same blogger Joshua tún fẹ́ kọ́ máa bẹ́ẹ̀ drag Blessing ni nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní drag Blessing sí o ti gbàgbé pé Blessing wà nílé ọkọ ṣó ti gbàgbé pé wà nílé ọkọ àwọn ẹbí ọkọ àwọn family ọkọ Blessing wọ́n tún máa bá Blessing pò wèrè o tún fẹ́ lé Blessing lé ọkọ òun wẹ́ ni kúnra ni àdúrà ò sí lọ́dọ̀ ẹ mọ́ everybody ò sí lọ́dọ̀ ẹ mọ́ o fẹ́ rọ́ọ̀bù Blessing so that Blessing á lè support ẹ ó ti ṣí Josie Aloba ó ti lulẹ̀ ó lulẹ̀ LP Josie Aloba LP Josie lulẹ̀ LP torí ìwọ ló kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ìwọ ló kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ òbú ẹ ìyálọ́ládé ìgbà tó kọ́kọ́ ṣe live kíní tó ń sọ̀rọ̀ ó pé òbú ẹ mọ́ra pé má bà lé mi jẹ́ kẹ́ má bà lé mi jẹ́ Wùmí ìwọ náà ṣẹ̀ mí o Wùmí nígbà tó mọ̀ pé tí Josie bá ti ń ké tó ti ń rẹ sweet àti shingom lẹ máa fi ń bribe ẹ̀ nígbà tó mọ̀ pé sweet àti shingom ni wà tí Mohbad máa ń rà fún tó máa fi yín lọ́rùn lẹ̀ ìgbà tó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rin yẹn tó ti ń ké wà dẹ̀ ti wá sweet àti shingom wà ti fi ṣọ́ọ̀kì ẹ̀ lẹ́nu so wà ti fi ṣọ́ọ̀kì ẹ̀ sódà á máa rún yẹn á máa jẹ́ mi ìdẹ̀ tún blame ẹ náà téèyàn bá ra sweet àti shingom títí tí fún ọmọ ṣe báwọn ọmọ tèmi náà ló ń ké yìí tí mo sọ pé ìjẹkújẹ tọ́jẹ ti pọ̀ jù Josie má joyè oníjẹkújẹ a mọ̀ pé wọ́n lọ bímọ lé àtìgbà tó ti bí Liam lé ló ti ń rìn ẹ̀ṣẹ̀ bí olóṣì babaláwo ó kàn ń rẹ́ ni wọ́n fún ẹ fídà kò rùn ẹ́ wọ́n fún ẹ sweet kò rùn ẹ́ wọ́n fún ẹ shingom kò rùn ẹ́ àfìgbà tó kékékékéké tí gbogbo aládùúgbò mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ lé ẹni ìgbà tí Wùmí wà nú oyún náà bó ṣe ń rìn ẹ̀ṣẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ń pacify ẹ pé òkè téèyàn bá lóyún lé ọmọ bó ṣe máa ń ṣe èèyàn nìyẹn oyún tó nílé ẹ ló jẹ́ kí àwẹ̀ máa mú ẹ torí àwẹ̀ yẹn dá ẹ láàmú gan nígbà tí Wùmí wà nú oyún àwẹ̀ yẹn mú ẹ gan so adé o pé tó bá bímọ tán àwẹ̀ yẹn máa fi ẹ́ lẹ̀ ìgbà tó tún wá ṣe bímọ lé ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní ya ayọ̀pọ̀n bímọ lé ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní má wọrí Liam máa tó pọ́dún kan tí Liam bá ti pé ọdún kan á rọ̀ lára ẹ̀ díẹ̀ bó ṣe máa ń ṣèyàn nìyẹn ìgbà tẹ́mi náà lóyún lé àkọ́bí mi bó ṣe ń rẹ nìyẹn nígbà tí mo bímọ tán àkọ́bí mi ò rẹ mọ́ àwa mọ bí tó ti rí tí ẹgbẹ́ o tí Liam bá ti pé ọdún kan nínú oṣù yìí ó máa rọ̀ lára ẹ̀ bó ṣe ń ṣèyàn nìyẹn tí ò bá wá rọ̀ àwa lọ́dọ̀ wọn alágbo àfi ká lọ́dọ̀ wọn alágbo kan fún wa lágbo àwẹ̀ ló ń dà ẹ́ láàmú tó fi ń rìn ẹ̀ṣẹ̀ kiri bí olóṣì babaláwo má wọ̀rì jẹ́ ká tó lo àgbo fún ẹ jẹ́ kó di ọdún kan Liam tí Liam bá wá ṣọdún kan tán tó ṣì ń rìn kiri àwa tẹsẹ̀ lè bọ̀ fún ẹ a ní káwọn ìyá alágbo kán bá wa kí àgbo ìta máa gbé kaná láràárọ̀ wọ́n bá wa kì í fún ẹ ìta máa fi ṣe olómi tútù wọ́n bá wa kì í fún ẹ ìta máa fọtí ṣe wọ́n ní bákùsù ló láìkì jù àgbo tá máa kì sínú bákùsù fún ẹ àgbo àwẹ̀ tá máa kì sínú bákùsù fún ẹ àṣẹ yẹn náà tó bá ṣe mu ti gbígbóná torí iná tó mu ti olómi tútù tó mu tọlọ́tì bákùsù tó jẹ́ favourite ẹ wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ tó mu mẹ́tẹ̀ẹ̀ta yẹn ààrẹ àárọ̀ ọ̀tọ̀ lẹni tó lóyún lé
ṣe bá ọmọ tó kéré jù nú ẹbí yín ló yẹ káwé máa mú ọ̀tọ̀ lẹ́ni táwé mú ká kùlù fún ẹ láyé ìwọ ló gbé wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ máa dẹ̀ fún ẹ jẹ jòsí máa fún ẹ jẹ aláìníròrì àgbàlagbà ọ̀nà Yorùbá alágbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ ìwọ wàṣọ tó àdúrà wọ̀ ìwọ tó gbé fídíò yẹn jáde á dà fún ẹ wọ aṣọ tó wà lọ́rùn àdúrà ẹ wọ aṣọ tó wà lọ́rùn àdúrà ẹ wá wọ aṣọ tó wà lọ́rùn jòsí ìwọ wá ń sọ pé sáìsì kan náà ni wà tí ìmọ́lẹ̀ ń lò oní sáìsì kan náà lẹ́nu ibole tí jọ ń lo sáìsì kan náà kì í ṣe tẹ́lẹ̀ èjìká ní ṣọ́ọ̀bù ló kó wọn fún èjìká ní ṣọ́ọ̀bù kan ló bẹ gé sí sáìsì ẹ èjìká ní ṣọ́ọ̀bù ló bẹ gé aṣọ yẹn sí sáìsì ẹ náà irọ́ pa ẹ́ the same size kill you there you took those clothes to èjìká ní shop to cut them for you ọmọ tó wá ń torí ẹ̀ gé aṣọ ẹ̀ sí sáìsì ọmọ yẹn sùn síbi tó sùn sí mo promise àná mi má bínú tó bá yẹ pé mo mọ gbogbo gbà tó ń búlì ẹni tí mo mọ gbà tí jòsí ń frustrate ẹni máa jáde tán wàá sì wà pẹ̀lú wa báyìí ọlọ́run á bá mi tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere ṣùgbọ́n mi lè jáde tán gbà yẹn ṣó wá rí ẹyọ kan ṣoṣo àràbà olú ọmọ ọ̀kan ṣoṣo tí ò ní pé méjì òkìkí ọlá mi Liam orúkọ tẹ̀mí fún ẹ̀ ń sìn ní òkìkí ọlá ọmọ òun mi bá mi máa tẹ orúkọ yẹn mọ́ lórí tí bá máa pè ẹ́ ń sìn mi Liam òkìkí ọlá ni máa pè ẹ́ sórí òkìkí ọlá kan ṣo tó wá fílẹ̀ fún wa yẹn sórí òkìkí ọlá kan ṣo tó fílẹ̀ fún wa yẹn àní jẹ́ kán bá wa pamọ́ ẹ lọ́wọ́ ikú ò ní pamọ́ lọ́wọ́ àrùn ò ní pamọ́ wa lọ́wọ́ ìyá ẹ̀ tó dẹ̀ wá fílẹ̀ àní jẹ́ kán bá wa lù pa tó bá lọ sí court mo sọ mo ní Wùmí mọ̀ ń pa ẹ̀ tí mo sọ orí yín ti dàrú Wùmí mọ̀ ń pa ẹ̀ tí mo sọ Wùmí wà ń bẹ̀ tó bá dé ó lọ sí corona nǹkan tó mọ̀ ń pa ẹ̀ ó sọ corona tó bá dé kóòtù náà nǹkan tó mọ̀ ń pa ẹ̀ pásán court ẹ wá ń ké kiri ẹni Kàrímọ́ ti sọ pé ó mọ̀ ń pa ẹ̀ ṣó lórí burúkú ni ọpọlọ yín ṣe wá yòrò báyìí ó dìgbà tó bá tó gé ọpọlọ yín báyìí tó bá ń explain pé nǹkan tí mo mí rè ẹ ti ń ṣi èrè gan Bukky Jesse àjẹkù asẹ́nàmì sórí búlì tó jẹ́ yẹn me I will face you mo ti bẹ̀rẹ̀ sí ní face ẹ anything tó bá fẹ́ ṣe anything tó bá fẹ́ license mi tẹ target yẹn ẹ gbà ìyẹn tẹ bá tiẹ̀ lè rí gbà they play bó ṣe ń gba license èèyàn nìyẹn bó ṣe ń come for èèyàn gbogbo nǹkan tó kọ síbẹ̀ you are just ọlọ́run mi mọ̀ kó wà so childish báyìí mi mọ̀ oníkan máa pè kán máa ṣe kinní kan kán máa report mi kán máa ṣe gbá they play they play ẹ tún help mi sí ni sórí tó tún kọ síta yìí ó tún help mi sí ni if you see something say something if you see something and you don't say something and if they found out you see something you will go to jail for that tó bá mọ̀ if you see something and you don't say something if they found out you know about it you go to jail for it if you don't know and this is not an outsider this is my family ọmọ ìyá mi ni ṣó ti gbọ́ wo wàá fẹ́ ńlá olórí burúkú àjẹkù asẹ́nàmì Bukky Jesse ṣó mọ̀ pé wọ́gán ti ta pọ̀n mọ́ rí máa gbé yẹn jáde later aṣọ ti ta pọ̀n mọ́ rí tó ń bú èmi Kàrímọ́ onípọ̀n mọ́ owó onípọ̀nmọ́ lèmi ná kò má sọ́nà méjì tó jowó onípọ̀nmọ́ ẹ má fojú bára wò ọmọ mọ́ ẹ má fojú bára wò ọmọ mọ́ o owó pọ̀nmọ́ lèmi ná owó pọ̀nmọ́ ni èmi ná kò má sọ́nà méjì
tó jowó pọ̀nmọ́ ẹ má fojú bára wò wọ́ ọmọ mọ́ ẹ má fojú bára wò wọ́ ọmọ mọ́ o owó pọ̀nmọ́ ni mò ń ná owó pọ̀nmọ́ ni mò ń ná kò má sọ́nà méjì tó jowó pọ̀nmọ́ ìkan tún wà lẹ́sẹ̀ mi ẹ má fojú bára wò wọ́ ọmọ mọ́ olórí burúkú ó ta pọ̀nmọ́ títí ó lulẹ̀ LP Bukky Jesse lulẹ̀ ń di pọ̀nmọ́ gbogbo ẹ̀yin ajá ìtẹ́ ń pariwo Karimo ní pọ̀nmọ́ kiri ọ̀gá yín CEO yín ó ti ta pọ̀nmọ́ rí ó lulẹ̀ èmi ta pọ̀nmọ́ ṣeun rere Karimo sowó báwo ni Wàsíù ṣe kọrin iná Karimo sọ pọ̀nmọ́ dowó Karimo ti sọ tó kọ tó ní Láìdé tó kọ fún Láìdé tó ní Karimo sọ pọ̀nmọ́ dowó àbí nǹkan kan mo fowó pọ̀nmọ́ sóríire mo fi kọ́lé tó bá ń kọ́lé láyé mo ti bá wọn kọ́ mo ń ta pọ̀nmọ́ l'Amẹ́ríkà mo ń ta mọ́tò ní Naija ṣé you dey craze ni ṣé mi àtẹ́wà wà nù kàtígórì ni Bukky Jesse ti bá jáde fún ẹ tán wàá pẹ́ come to us wàá gbọ́mọ mi síta put them outside àwọn ọmọ olókìkí you know the funniest part of it show more if you're on the right path tó wà lórí òdodo bẹ́ẹ̀ gbé mi ṣépè kò lè túrún kan lára mi bẹ́ẹ̀ gbé ọmọ mi ṣépè kò lè túrún kankan lára wọn tẹ́ bá gbé ọmọ mi ṣépè torí mo ń jà mi ìfẹ́ kí Liam kú mi ìfẹ́ kọ́ mo kú ọ̀run kú kò lè túrún kankan lára mi kò lè túrún kankan lára ọkọ mi I've got a supportive husband and my mother-in-law understand the bàjẹ́. Put my son out there, put my kids out there. Owó pọ̀nmọ́ mo ti fi ṣeun re, owó nọ́ọ̀sì mo ti fi ṣeun re. Tó bá bí ẹ̀dá eléyìí lásán wo na wo tòkè tilẹ̀ wo ó tún wà nú o mo ti sínú ni káyé bá máa já èmi ọmọ ẹ̀ṣọ́ jìnnà dù fún rárá mi. Ó dà pé ó rò bàbá mi lóró mi. Ó máa ń pa mí bí ọtí ni gold ó máa ń pa mí bí ọtí ni kò ní dá fún ẹ from January to December ìwọ àtàwọn wo tani àti tani pẹ̀lú àwọn tani àti tani Bukky Jesse ṣolórí burúkú ni ẹ ni ṣolórí burúkú ni ẹ ni ṣó fẹ́ kú ni àbò fẹ́ lówó tí wá ló máa fi ṣòfin ó ti ń ṣe tipẹ́ wọ́n ti competition ti sú wọn gbé eye for eye èmi sọ fún ẹ mo sì máa lù ẹ́ mo sì máa fọ́ ojú ẹ Bukky Jesse mo máa lù ẹ́ máa fọ́ ojú ẹ tàbí kí physical ṣọrun ẹ kó kọ́kọ́ dákú lọ náà káwa máa ró mi lé ẹ lórí burúkú ó dẹ̀ ń gbóǹgbó kiri bí ajá for 7 months mi mọ bọ́mọ Wumi yẹn ṣe survive ẹ̀ for good 7 months at times máa ké pẹ̀lú bébí àti ẹ ṣe ń jà tó tí bá tún rí nǹkan tó ṣe but ìtọ́ ṣe pẹ̀lú yìí mo ní no mo ti dẹ̀jẹ̀ lọ́mọ lórí mo mọ bó ṣe rí mo jáde tán Bukky ẹbí tó bá fẹ́ kọ̀ mí lásìkò yìí kó kọ̀ mí ọ̀rẹ́ tó bá fẹ́ kọ̀ mí lásìkò yìí kó kọ̀ mí ṣé ń gbọ́ torí pé tó bá kun ẹ̀yin náà lọ́la bí mo ṣe máa dúró tì yín nìyẹn tó bá bá mi jà àṣẹ bí mi àsọ̀rẹ́ mi lásìkò ìtorí mò ń jáde òun pàrokò fún mi pé tó bá kàn mí bí ìwọ náà ṣe máa dákẹ́ nìyẹn ọmọ ìyá mi ni o àjù mẹ́ta lọ mẹ́ta ni wá so mi ní jẹ́ kó bá mi pa ọmọ kan ṣoṣo tí Mohbad dẹ̀ filẹ̀ fún wa tó filẹ̀ fún wa ò ní pamọ́ wa lọ́wọ́ igun ni gun ò kì í kú rèwerèwe Liam ó máa dàgbà wàá darúgbó Liam wàá dàgbà wàá darúgbó Liam Òkìkíọlá Liam Òkìkíọlá òkìkí yẹn pọ̀ wọ́n á gbúrú ẹ̀ jákèjádò àgbáyé Josie ìwọ má wọrí o gbogbo nǹkan tó bá fẹ́ kókó
ṣe bá aṣọ ló ṣì ń kó aago tó wà lọ́wọ́ ẹ̀yẹn ṣe bá go Mohbad ni àbágo ẹ̀kọ́ gold chain ni Wùnmí tá ń wá gan bóyá ńgbà tó gùnkè ló lọ mú nínú ilé ní yàrá ẹ̀ gold chain tọ́kọ ẹ̀ rà fún tàṣí ń wádé ní ilé ni kò wá wò bóyá ìyá máa jẹ Liam Òkìkíọlá mọ́ wa lọ́wọ́ kò wò bóyá Liam Òkìkíọlá máa jẹyà gbogbo ẹnikẹ́ni tó bá ti jáde fún Wùnmí báyẹn máa fẹ́ short up ẹ wá ń competition ẹ kọ ó gbé orúkọ mi síta ó gbé nọ́mbà mi síta ó ní kó pe New Hampshire kó pe Rhode Island kó fẹjọ́ mi sùn they play my fans ó tún help mi sí ni New Hampshire government ti mọ̀ mo ti lọ sọ́fíìsì wọn mo ti lọ fẹjọ́ sùn police station ti mọ̀ mo ti lọ tẹ́lẹ̀ dè yín kẹ́yìn gan tó wá mi ìgbéyìnbó bọ́ ó pọ̀ yẹ́yẹ́ ọpọlọ mi ń jà ni mo ti lọ tẹ́lẹ̀ dè yín kẹ́ tó wá that calling is not enough and let me tell you something Aries orí pé mo ń wú ẹ̀mí ò ta sí ẹ Aries na US you dey now you know as e dey roll for here now Aries if they born you well Aries if them born you well na Rhode Island are they come Rhode Island come Rhode Island if them born you well come here come to Rhode Island and face me come to Rhode Island and face me if they born you well make sure when you are coming you come with your proof torí wọ́n ti ẹ mọ́ ẹ̀wọ̀n o ẹ̀yin tẹ́ máa ṣẹ̀wọ̀n tí Bukky Jesse máa tì tí Josie Aloba máa tì sẹ́wọ̀n lẹ máa pọ̀ jù ó máa tì yín mẹ́wọ̀n gan o ẹ̀yin tẹ́ máa ṣẹ̀wọ̀n lẹ máa pọ̀ jù kí ló dé láti 7 months ago ń pariwo de fọ́kà lọ́mọ tó jọ ọkùnrin ẹ ló jàbálẹ̀ ẹ̀ antibiotics ń kọjá lọ antibiotics nígbà tí Wùnmí wà nulẹ̀ ọmọ ẹ̀ don't treat infection abolóyìn burúkú ni ẹni Josie àdẹ́ńdákẹ́ àdẹ́fẹ́ sọ̀rọ̀ èmi ò wá ní jẹ́ kó jẹ́ kí n gbá ọmọ ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ torí ò nífẹ̀ẹ́ ọmọ ẹ tẹ́lẹ̀ ò kí ẹ̀ tó fẹ́ sọ pé Wùnmí ò kí n treat infection nínú ilé ọmọ ẹ ò mọ̀ ń pa infection ò mọ̀ ń pa bó ṣe sọ pé ó ń fuck around oníwùnmí máa ń wá fẹjọ́ sùn ẹ̀ ṣé ẹjọ́ ṣìnà nìkan ni Wùnmí fi ń sùn ẹ̀ kò ń sọ fún ẹ pé òun treat infection kò ń sọ fún ẹ pé òun lo antibiotics láti treat infection kò ní dá fún ẹ Josie kò ní dá fún ẹ dẹ́ẹ̀dẹ́ níràwé o dẹ́ẹ̀dẹ́ níràwé má jẹ́ ká fọ́gbà yángàn má jẹ́ ká fọ́gbà yángàn o tá bá fọ́gbà yángàn ó máa scatter everywhere ó máa scatter everywhere tá bá fọ́gbà yángàn ṣó lórí burúkú ni ẹni ṣó ń bá mi dì ẹni Josie ṣó ń bá mi dì ẹni Bukky Jesse tí o bá pe àwọn ibi tó ní o fẹ́ pè yẹn tó bá pa àwọn tó fẹ́ jẹ́ kí n bẹ́ẹ̀ go traditional way sí ọba lú ayé ọba lú fọ̀n gbogbo òrìṣà lè fẹ́ pátápátá ló máa dojú ìjà kọ ẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí Mọ́remí Àjàṣorò á dojú ìjà kọ ẹ́ gbogbo àwọn ìyálóde gidigidi tó ti jẹ nílẹ̀ Ẹ̀gbá nílẹ̀ Yorùbá wọ́n á dojú ìjà kọ ẹ́ tóró lórí burúkú ni ẹ́ o ti ń ṣe tipẹ́ Bukky Jesse o máa fi ti wá ṣòfin bẹ̀rẹ̀ sí ní gbé picture àwọn tèmi náà jáde tó bá fẹ́ gbé jáde Bukky Jesse o máa fi tèmi ṣòfin sẹ́ẹ̀ wàá sáré kàbàkàbà ẹ̀mí àgbọ̀n ọ̀rẹ́ tí ò bá ní bá mi ṣe mọ́ lásìkò yìí kó má bá mi ṣe ẹbí tí ò bá ní bá mi ṣe mọ́ lásìkò yìí kó má bá mi ṣe torí mi ìfẹ́ kó pa àbúrò mi fún mi kẹ́bí yẹn wá máa kí mi pẹ̀lẹ́ àná mi ìfẹ́ kó pa àbúrò mi fún mi kí ọ̀rẹ́ yẹn wá máa kí mi pẹ̀lẹ́ àná kó ní kí n jẹ díẹ̀ kí n mu díẹ̀ tó bá yẹ pé ìgbà tí Wùnmí fèsì NDLA tó ní shoot me
tó bá yẹ pé wọ́n ti pa ọ̀tá ẹ̀ ń gbà yẹn obìnrin míì mà ló máa wà nílé Mohbad báyìí Mohbad á máa ti máa dóbò tipẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ alẹ́ ẹjọ́ tó jáde yẹn tí Wùnmí tó sọ̀rọ̀ yẹn mo ṣe live video mo ṣe fídíò pẹ̀lú ẹ̀ àyà mi já situation tí mo rí Wùnmí àyà mi já wá bọ́ta ẹ̀yin kan ní why are you coming out what is your business ẹ̀ ní ṣoríire ń ṣe rádaràda nílùú tó lọ́ba tó níjòyè èmi ò ní bú àwọn ìjọba Naija ṣe mi ní bú wọn mi ní bú wọn because ẹni tó dákẹ́ tí ò fọ́n wọn àmọ́ tẹni tó ṣe mi ní bú wọn but mo ti pè wọ́n mo ti bẹ̀ wọ́n kó bá wa dá sí o tún wá gbọ́ lẹ́yìn yẹn make we face ourselves tó bá yẹ kí mo rí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ni Bukky Jesse máa ń rẹ ọrùn ẹ mọ́lẹ̀ báyìí máa lù ẹ máa fẹ́ lù ẹ dákú máa wá rọ yẹpẹ̀ sí ẹ lẹ́nu gàrí yíbò Bukky ó máa jẹ gàrí dìríkà méjì lọ́wọ́ mi kí tó fi ẹ lẹ̀ wàá jẹ gàrí dìríkà méjì lọ́wọ́ mi kí tó fi ẹ lẹ̀ tí bá rí ẹ physically ó rí mi ni ó rí tó bá yẹ kí mo rí ẹ physically ni ó máa jẹ gàrí dìríkà méjì àbí gàrí yíbò yíyẹpẹ̀ wàá jẹ tó dìríkà méjì lọ́wọ́ mi kí tó fi ẹ lẹ̀ wọ́n wá kó everybody ṣó yẹ ṣó ló yọ lórí burúkú ni bó ṣe ń gbà ti Genesis nìyẹn torí Genesis ò dú ẹ obo lè obo tó ń ṣe promo oṣofre unitedkingdom.com olórí burúkú ó dàbí yonírú Bukky Jesse yonírú fẹ́yìn múṣu ẹ̀yin ìdílé Jesse mo ti rí picture bàbá ẹ̀ Gilbert lè foyín jọ Gilbert ṣó mọ̀ pé mo ti máa ń sọ fún ẹ ìsídà kó padà wá sílé ayé kó wá tún mẹ́sì tó dálẹ̀ Gilbert ìsídà kó padà wá sílé ayé gbogbo mẹ́sì tó dálẹ̀ kó tó lọ kó wá tún ṣe àbí kí n tún pé àwọn kí n pe àwọn ogun ọ̀run kó tún bá mi tún ẹ sínú náà lérú yẹn ṣó mọ̀ pé medium section ni mo ní kó fi ẹ́ sí wọ́n kọ́ ṣe o Gilbert mo fún ẹ ní 7 days padà wá sílé ayé bíi ti fíìmù tá wò yìí fíìmù Arọ́lákẹ́ tí bọ̀bọ́ yẹn padà wá lé ayé wá parí iṣẹ́ ẹ̀ Gilbert padà wá ilé kó wá tún nǹkan tó ṣe wàhálà tó dálẹ̀ kó wá tún ṣe o ìyá rẹ̀ mi ó kọ tí ikú ó ṣe bí ikú ó gbọ́ nǹkan tí mo sọ ó yá súnmọ́ bí kí ló dé tó ń sún sẹ́yìn ìyá rẹ̀ mi kí ló dé tó ń sá sẹ́yìn Gilbert ó yá sún síbí tí Gilbert bá ti ń bọ̀ nílé ayé ẹjọ́ máa bọ̀ ni torí wọ́n ló lọ gbóyún òṣì wálé tó fi bí dàpọ̀ tó fi bí gbogbo wọn jọ síbẹ̀ ìwọ ló lọ gbóyún òṣì oyún ọmọ àlè wá tó fi bí ọkọ Monica Osim ó wá ń sá sẹ́yìn ṣé wọ́n kọ́ ló kó bá Gilbert gan ni pàápàá kí ló dé tó jẹ́ pé ńgbà tí mò ń bá Gilbert sọ̀rọ̀ òun sá sẹ́yìn kí ló ń sá sẹ́yìn fún súnmọ́ bí kí ló dé kó tó lọ ó dá mi ìbú ẹ mọ́ ìyá rẹ̀ mi kí ló dé kó tó lọ gbóyún ọmọ àlè wálé ṣó mọ̀ kọ́ ọmọ àlè máa ń da lérú ni wo ọdún tó ti gbóyún yẹn ọdún tó ti gbóyún wá wo ọdún tí Bukky ń da lérú ń sìn wọ́n ní tí ilé kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ó ti dàgbà ni ó ti gbóyún yẹn tipẹ́tipẹ́ sí wá wo gbà tí Bukky ń da lérú ó bá ti ní sùúrù náà kí ló fà ṣé Gilbert ò kì í dú ẹ dáadáa ni kí ló sọ kò ń dú ẹ dáadáa Gilbert ìyá rẹ̀ mi yẹn náà tó kó lọ ṣe ṣìnà ìyá rẹ̀ mi ṣé òró kó Gilbert kó tó kó wọlé ẹ ni tó bá yẹ pé ńgbà tó wà lójú ọ̀nà orí pópó kékeré ló kó Gilbert kò yẹ kó má fẹ́ kò yẹ kó fẹ́ náà ó pè kó filẹ̀ pẹ̀lú okó ẹ̀ aró ló kó size ẹ̀ kó lọ fún ló kó gbàǹgbà ju kó wá wọnú ilé Gilbert lọ kó máa lọ ṣe ṣìnà wo nǹkan tí ṣìnà tó ṣe ń gbà yẹn sì wo nǹkan tó dálẹ̀ sí ilé ayé sì ìyá rẹ̀ mi ìwọ ló máa yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o ìwọ ló máa yanjú ẹ ó ní excuse kankan tó o bá fẹ́ kí n bú ẹ màá fún ẹ 7 days kó fi dágbére fáwọn ará ọ̀run
àwọn ará àdúgbò ẹ lọ́run, àwọn ará ọ̀run, àwọn ará ẹ fàyà 7 days kó wá kó ẹrù ẹ kó wá mú Bukky Jesse lọ wá mú kúrò nílé ayé fún wa. Tàbí tó bá unfailingly tó bá ṣe màá tún ní kán bá mi sún ẹ sínú náà, wọ́n á bá mi sún ẹ sínú kí ló sọ wàá ṣe ṣó sọ pé ó máa ṣe kó tójú bá yọjú kó rùn má yẹ o ìyá rẹ̀ mi tójú bá kanjú kó rùn má yẹ o tó bá ṣe tọ́jọ́ méje bá pé tí n bá rí ẹ kó wálé ayé kọ́nà tí wàá mú Bukky Jesse lọ màá tún jáde fún ẹ o màá jáde fún ẹ. Gilbert ìwọ wá ń bí kí ló dé tó wá ya dọ̀dọ̀ yọ̀bẹ́ yẹn báwo lobìnrin ṣe máa ṣe ṣìnà nínú ilé ẹ tó máa wò ìwọ náà tutù ju Gilbert. Bọ́ ìtàn tí mo gbọ́ wọn ló ya wèrè gan o Gilbert wọ́n sọ pé ó ya wèrè gan o ọ̀nà máa ń gbó bá papa òṣọfà lẹ́nu gan wọ́n ló da sẹ̀lẹ̀ ẹrú díẹ̀ ló kù ṣó wá ń parọ́ fún mi sìn ni mi ò tẹ́ mọ̀ but wọ́n publish ẹ̀ wọ́n sọ pé ó ya wèrè gan mo mọ̀ pé díẹ̀ ń tàlàbánù bèjì ẹ́ but ìyàwó ẹ̀ náà ṣì ni ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa clear ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa wálé ayé tẹ́ máa wá mú Bukky lọ ẹ wá mú lọ fún wa ó ń dòru mú wa tẹ́ ẹ bá mú lọ fún wa màá máa drag yín in advance kọjọ́ méje yẹn tó pé màá tún máa drag yín in advance kẹ́ ẹ lè mọ̀ pé nóbì ṣeré o kí ló sọ kí má bínú mà kí má bínú mà ìwọ náà mọ̀ pé máa ní mi lọ́dọ̀ ẹ̀ okay but màá sì máa drag ẹ díẹ̀ in advance torí olórí burúkú ọmọ ẹ kò ní gbọ́ tó bá ṣe ń jáde fún mi màmá já kí ló sọ ọlọ́jọ́ méje kí ló sọ kí lẹ́yìn méjèèjì sọ kí n fún yín lọ́jọ́ méje okay but láàrin ọjọ́ méje yẹn tó bá jáde màá tún jáde tí n bá wá rí yín kẹ́ ẹ mú lọ lọ́tọ́jọ́ méje bá pé wọ́n wá bá mi wo private section VIP section ìyẹn fàyà ni máa sanwó ẹ̀ tán máa bá mi ṣòfò wọ́n máa ṣòfò ẹ̀yin méjèèjì sínú ẹ̀ ni ẹ máa gba private section lẹ́ọ̀fàyà Gilbert olórí burúkú ṣíèrè sáwèrè ṣé mo kẹ́ sáwèrè ní ẹ Gilbert sáwèrè ní ẹ olórí burúkú bàbá òfò tó bímọ òfò Bukky Jesse tó bá ti mú eyín dákúlẹ̀ yẹn báyìí tó ti gbá mọ́ èèyàn kan báyìí wàá dẹ̀ gbá mọ́ bíi ti crocodile ṣé crocodile ní ẹni torí crocodile tí crocodile báyìí gbá yín mọ́ nǹkan báyìí kó tó yọ lẹ́nu ẹ̀ ó máa téèyàn bíi 5. Bukky Jesse ṣé crocodile ní ẹni àbí Dracula stop bullying Wumi owó pọ̀nmọ́ lèmi fi ṣoríire ọ̀nkọ́lé láyé mo ti bá wọn kọ́ wọ́n ṣoríire láyé mo ti bá wọn ṣe mo ní kálọ̀tì mi ní Naija pèmí ló ní pọ̀nmọ́ jù bẹ́ẹ̀ lọ ìwọ náà dẹ̀ ta pọ̀nmọ́ rí o má bẹ́ẹ̀ gbé yẹn síta àwọn followers ẹ̀ tó ń pẹ̀lú ẹ̀ bá mi bú mi lónìí pọ̀ èmi tèmi inú wo I'm not ashamed I was never ashamed that I'm a pọ̀nmọ́ seller I am an international pọ̀nmọ́ seller owó onípọ̀nmọ́ ó ń ró wọ̀ ó ń ró wọ̀ owó onípọ̀nmọ́ ó ń ró wọ̀ ó ń ró wọ̀ owó pọ̀nmọ́ ó ń ró wọ̀ ó ń ró wọ̀. Bukky ìgbà tí wọ́n ta pọ̀nmọ́ ó lulẹ̀ ní asẹ́nàmì ló kó gbogbo owó fún gbogbo owó pọ̀nmọ́ tó ta how market asẹ́nàmì ti kó lọ ṣebí torí ó tiẹ̀ nílò rí ìwọ àti Queen Mother Ìyábọ̀ Òjó ẹjọ́ dọ́kọ̀ pàdé ẹ wà lórí pápá ẹ wá jọ dókó pàdé àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ń tiẹ̀ ẹni tó ò ní tìjú ẹni tó ti dú ẹ ti jọ sọ pé ó dàárọ̀ ó tún wá ń padà lọ sí oúnjẹ fẹ́ nìyẹn ẹjọ́ ẹ̀dẹ̀kọ́ at least ẹ̀kan kan àwòṣe fún ẹ á tún mú fún ẹlẹ́gbẹ̀ẹ́ kan náà ń gbò bá gbóúnjẹ lẹ́tàn ẹni yẹn wá fi tíkẹ́ẹ̀tì ẹni yẹn wá ra first class ticket ó gbé Queen Mother wá láti Naija
Ìgbà tí Queen Mother wá dé tó wá òkè oúnjẹ Naija dé Wumi jẹ now. Ẹni yẹn wá ní ó ní ajá mi kan tó máa ń ṣe oúnjẹ ta. Ó ní ajá mi kan tó máa ń ṣe oúnjẹ ta jẹ́ ń bẹ́ẹ̀ pa ajá mi yẹn kó gbóúnjẹ wá fún wa. Ibi tí Queen Mother wá jókòó sí, wọ́n gbé wine glass síwájú ẹ̀, wine cup. Wọ́n gbé wine síwájú ẹ̀ tó ń ṣe wine mu. Ajá tó jẹ́ Bukky Jesse ló bá kanlẹ̀kùn ló bá wọlé dé, ló bá gbóúnjẹ yẹn dé. Ìgbà tó débẹ̀ ó ṣọ́ọ̀kì ẹ. Ó rò pé kó gbóúnjẹ lẹ̀ kó tún mú fún ẹni. Ìgbà tó débẹ̀ ó bá Queen Mother ń bẹ̀. Ó wá bèèrè pé bo ni kó gbóúnjẹ sán ní Bukky gbé síbẹ̀ yẹn. Girlfriend ẹlẹ́mì yìí ni mo torí ẹ̀ ṣe fún tó fẹ́ jẹ. Ìṣòro bá bá ẹ. Ìwọ tún sí oúnjẹ tí Queen Mother máa jẹ ni. Ìyẹn ló ṣe fẹ́ torí ẹ̀ kú. Ẹjọ́ dókó pàdé. Ó tún wá sí olóko yín tún wá rún ẹ pé kó lọ sí oúnjẹ wá fún Queen Mother. Ìbàrẹ̀ ò respect Queen Mother. Queen Mother náà wá ní ṣé ráìsì yìí máa dùn báyìí ṣá. Bọ̀bọ́ yẹn wá ní manager. Okay, Queen Mother náà wá dìde. Wọ́n wá bu rice, wọ́n bu chicken. Wọ́n wá ń jẹ. Well, máa manage ẹ̀. Queen Mother jẹ́ màtá wá ń jẹ lọ́nà. Wọ́n àké chicken yìí dùn. Wọ́n tún jẹ, wọ́n tún sán egun. Ṣé o mọ̀ kẹjọ́ yẹn Òkèdélé? Òkèdélé ni wọ́n wá ń fira sí level Queen Mother. Olóko yín ra flight first class ticket wá fún Queen Mother. Ó gbé Queen Mother wá sí UK. Olóko yín wá pè wọ́ as ajá wey you be. Pé ajá bá ń sóúnjẹ wá fún ìyá ńlá kù ìyá ẹ tó ń bọ̀ láti Naija. Wọ́n wá gbóúnjẹ débẹ̀, abẹ́ ẹ ti ń ṣe báyìí. Pé máa dókó lẹ́ni. Clitoris yẹ ti ń ṣe báyìí. Bọ́ngbà tó wá débẹ̀, kò sóko ńlẹ̀. Kí Jésù ṣọ́ wa jàmọ́dún o, kò sóko ńlẹ̀. Kí Jésù ṣọ́ wa jàmọ́dún o, kò sóko ńlẹ̀. Bukky Jesse kò sóko ńlẹ̀ lẹ́ni wá lọ́la, kò sóko ńlẹ̀. Queen Mother lónìí síyá lẹ́ni, Bukky Jesse wá lọ́la, kò sóko ńlẹ̀. Queen Mother lónìí síyá lẹ́ni, Bukky Jesse wá lọ́la. Kí Jésù ṣọ́ wa jàmọ́dún o, kò sóko ńlẹ̀. Queen Mother lónìí síyá lẹ́ni o, Bukky Jesse wá lọ́la. Wọ́n ṣe tilẹ̀ bó ṣe gbóúnjẹ yẹn lẹ̀ wọ́n ṣe filẹ̀kùn ṣẹ́ mọ́hún nìyẹn. Fàájì wá pọ̀ rẹpẹtẹ. Nígbà tí Queen Mother tún jẹun tán, wọ́n tún pè é pé kó wá kó abọ́ ẹ̀ o, wá kó kí ẹ. Àlejò àwọn ti jẹun tán wá kó kí ẹ. Ó wá gbin oró yẹn sínú látìgbà yẹn. Tó rán wá jáde pé àwọn ò ní jẹ́ kẹ́ fìyà jẹ Wùmí àti Liam. Ó wá gbiná jẹ. Ó bẹ̀rẹ̀ sí ní ṣí èrè kiri. Ṣógun láyé ni, aláyé bọ́lẹ̀ ń bẹ̀. Ìwọ ni kọ́kọ́ ló níwèrè o. Bukky Jesse, ìwọ ni kọ́kọ́ ló níwèrè. Ó pọ̀ ńlẹ̀ síasíá. Jẹ́ kí n yá language olórí burúkú kan. Àkọ́bí Jòsí. Ó pọ̀ ńlẹ̀ síasíá. Wèrè TikTok. Ambassador for Lion. Ambassador for TikTok Lion. Jẹ́ kí n yá language ẹ̀. Ó pọ̀ ńlẹ̀ síasíá. Ṣó ti yí ẹ? Ṣó mọ̀ pé wọ́n lọ̀gá wọn, ìwọ ló lórí oko káfàtà. Ó tún wá jẹ́ ọ̀gá sí mi. Bukky Jesse ọ̀gá mi ni ẹ́. Mò ń kọ́ṣẹ́ lábẹ́ ẹ lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ máa graduate pẹ̀lú first class lábẹ́ ẹ. Tí bá wá graduate tán, màá tún wá fi iṣẹ́ tó kọ́ mi yẹn, màá tún fi gé ẹ jẹ. Kò ní bá mi yẹ lórí burúkú. Josie, come back here. Josie, come back here. Josie, come back here. Mi ti fi ẹ́ lẹ̀ sẹ́. Mi ti fi ẹ́ lẹ̀ Joseph Aloba, come back here. Ìwọ ló bá wa débi tá a dé yìí.
Joseph Aloba ìwọ ló bá wa débi tá dé yìí àgbàlagbà ẹ wà lọ́jà ó ń ṣe láńgbàláńgbà orí ọmọ tuntun wọ́n frustrate ọmọ ẹ kó tó kú ọmọ ẹ kú onínú ilé ló kú sí wọn ó kú sójú ọ̀nà bí tó ti ń gbé lọ hospital àwọn ìjọba dẹ̀ ṣì ń bá wa wádìí lọ́wọ́ Joseph Aloba ṣó mọ̀ pé kò ní dá fún ẹ ìgbà tí Wùmí dé ọ̀dọ̀ bàbá Fálànà called you that he will be representing the whole family. He called you and said he's going to represent the whole family. Aloba, you turned Baba Falana down. You turned that man down. One paint a different narrative for when Baba Falana is after your life. Baba Falana wanted Baba Falana ngata debe. Emi temi mu mi lọ sọ́dọ̀ Falana re. Èmi ni mo mú mi lọ sọ́dọ̀ Falana tó bá fẹ́ kú kó kú. Èmi lè mi mọ Falana rí tí mo ní Wùmí jẹ́ ká lọ ọ̀dọ̀ Falana ká wá nǹkan tó pa ọmọ ẹ̀. Ó dẹ̀ pé gẹ́gẹ́ bí olórí ẹbí ó tán